gbọ́. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Òun nìyẹn, òun náà ló wà mí. Kí la wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10. Máàmí yóò kéèyàn. Ó dáa ni mo sọ, mo ní ó dáa. Èmi lẹ́rẹ́ máa rí. Ó dáa ni mo sọ. Bá mi yọ. Bá mi yọ lóòrè. Ó dáa ni mo sọ. Rárá, dúró. Ó dáa ni mo tiẹ̀ sọ. Ṣẹ́yìn bó. Sórí no yẹn, bá wọn fi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà dá padà. Ó dáa ni mo tiẹ̀ sọ. Mo dárí ìyẹn jì yín torí ìyàn wà lórí ẹ̀. Ó dáa ni mo tiẹ̀ sọ. Bóyá ẹ sọ ó dáa bí ẹ sọ ó dáa, mi ò yọ báyìí. Ṣùgbọ́n eléyìí tẹ́ sọ gbẹ̀yìn yẹn, òun ni àyọkúrò yẹn. Ó dáa ni mo sọ. Ó dáa ni mo sọ. Mo ti mọ òfin àti ìlànà. Ẹ ní sùúrù. Ó dáa ni mo sọ. Ẹ ní sùúrù. Mi ò sọ èyí. Ṣùgbọ́n mi ò yọ. Ètò yìí máa dùn. Ó máa dùn. Bí mo ṣe ń wòye yẹn, ó máa dùn. Ẹni bàbá mi dá padà lọ. Ẹ ti sọ nù, ẹ pẹ̀lẹ́. Ṣé ní ti sìn àbí ti gbà yín? Ti ẹ̀kọ́ yẹn ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ẹ ti ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà báyìí tó ti jẹ́ ti yín. Ṣé rí ti ìyẹn ni mo yọ kúrò yìí? Ó dùn mí o. Èmi gan Ó dùn mí. ó wù mí kẹ́ ẹ kówó ìlọlé, ó dùn mí náà, ẹ pẹ̀lẹ́. Ẹ máa dá ìbéèrè 10. Tẹ́ bá ti dá ìbéèrè 10, tẹ́ ẹ fi èdè míì kún èdè Yorùbá, tẹ́ ẹ ti ṣe báyìí, ẹ máa kówó lọlé. Ṣùgbọ́n tó bá ṣeé ṣe pé ẹ dé ẹgbẹ̀rún 10 tẹ́ ẹ sì ní ìbéèrè lẹ̀, ẹ lè máa lọlé pẹ̀lú ẹgbẹ̀rún 10. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé ẹ ìfẹ́ tẹ̀síwájú, owó yín tẹ́ bá ń gba àwọn ìbéèrè tó kàn, owó yín á máa lọ sókè padà. Ìyẹn ni pé lábẹ́ bó ti wù kó rí, ẹ máa mówó lọlé. Ẹ sọ bá mi. Ọkọ àfẹ́sọ́nà yín wà bí? Àbí ọkọ yín? Ọ̀gá wa, ṣé àwọn nǹkan tán ṣe? Wọ́n gbé ọkọ. Àwọn èèyàn kàn máa ń gbé àwọn èèyàn wá síbí láti wá bá wọn gbé owó. Àwọn náà wọ́n wá nǹkan táwọn tún ṣe tó wá yàtọ̀. Wọ́n wá sọ fún mi pé wọ́n fẹ́ kí ẹni tó gbé wá yẹn kó jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn kó lè máa sọ pé ó gbà ó ṣì kó máa kọ́ wọn dáadáa. Àbí nǹkan tẹ́ fẹ́ ṣe kọ́ nìyẹn. Ẹ̀yin náà ń bọ̀ ó dáa. Ó yá ẹ jẹ́ á kún lu mi. Ẹ mú ìbéèrè àkọ́kọ́. Kí lórúkọ yín? Orúkọ mi ni Omidan Ẹniọlá Abọ́sẹ̀dé ọmọ Sálíù. Sálíù. Bẹ́ẹ̀ni. Níbo lẹ ti wá? Ní ìpínlẹ̀ Ondo. Níbo ní ìpínlẹ̀ Ondo lẹ ti wá? Òkè Àgbè Àkókó. Ní ìpínlẹ̀ Ondo. Òkè Àgbè lẹ ti wá? Bẹ́ẹ̀ni. Ní ìjọba Àríwá ìlà oòrùn. Àríwá ìlà oòrùn ní Òkè Àgbè. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ìgbà ọlẹ délé gbẹ̀yìn. Níbo lẹ ń gbé báyìí? Èkó ń bí. Èkó. Níbo lẹ ń gbé lÉkòó? Èkó. Èkó. Ìsàlẹ̀ Èkó. Èkó nísàlẹ̀ ọ̀dọ̀ tiwa lọ́hùn. Ibo ni ìsàlẹ̀ ọ̀dọ̀ tèmi? Agbègbè àbí? Ní agbègbè wo? Onímẹ̀ràn. Mẹ́ràn lẹ ń gbé? Bẹ́ẹ̀ni. Ní Àgbàdo. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ rọra máa sọ̀rọ̀ kẹ́ máa. Ó dáa. Iṣẹ́ ò lẹ ṣe? Mo jẹ́ oníròyìn ní èdè Yorùbá tí mo dẹ̀ ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Èkó. Dáa. Ẹ jẹ́ oníròyìn, ẹ wá tún fẹ́ gbé olùkọ́ yín wá kẹ́ wá jọ ṣe papọ̀
Sisi. Kí lẹ wá ṣe ń bí? Fún wọn ní ìbéèrè. Ọlọ́jọ́ òní jọ. Ṣàánú mi o. Ìbéèrè kélòó? Ìbéèrè. Jẹ́jẹ́ o. 464. Kí ni 464 ní Yorùbá? Ṣé ẹ máa nílò ìwé àti kálámù tẹ máa fi kọ ọ̀dà? Oníròyìn. Kí ni ọ̀rẹ́ nílò ìwé? Kí ni 464 ní Yorùbá? Igbó. Irinwó ni mo kọ́kọ́ sọ. Irinwó ní kíni? Irinwó ní kíni? 124. 120. Mo ń bọ̀. Mo ní kẹ́ ẹ gbàwé nísìnyí ẹlẹ́ẹ̀fẹ́ kẹ́ fi kọ́lẹ̀. Ṣé ẹ máa ti ń fún yín wè? Ó dáa. Kí ni 400? Irinwó. Kí ni 420? 420 ni okòólénírínwó. 440 ni òjìlénírínwó. Nítorí ogójìlénírínwó. 440 òjìlénírínwó. 460 ni ọ̀tàlénírínwó. Ó jẹ́ ọgọ́talénírínwó. 480 ni ọ̀rìnlénírínwó. Ó jẹ́ ọgọ́rìnlénírínwó. Kí wá ni 464? Mo máa yọ o. Ẹ má tí yọ. Ẹ lè kà síwájú àbí kẹ́ kà sẹ́yìn àbí? Ó lè lé, ó lè dín. Torí pé ẹ jẹ́ oníròyìn ni màá fi yọ. Ẹ má yọ. Ó dáa, ó yá. Ẹ má bínú, ṣé ẹ lè tún bá mi ṣàlàyé ẹ̀bẹ̀ ṣe? Mo ní kẹ́ ẹ kọ́ lẹ́ẹ̀kan, ẹ gbàwé. Ẹ má bínú. Bá mi yọ sàyẹn. Mi ìdárúkọ ẹ, mo ní ẹ má bínú, mo ní ẹ má bínú, mo ní ẹ má bínú mi. Ẹni ẹ má bínú sá. Tẹ́ bá ń túgbọ́ ẹ̀yin náà máa rí. Ṣé rí etí mi? Àbí pé mo síntí. Ó nà. Tẹ́ bá ṣe mo gbọ́. Ó dáa. Ṣé kí n fún yín níwèé kẹ́ ẹ kọ sílẹ̀? Ó fẹ́ jáde lẹ́nu yín sí ẹ gbé mi. Ẹ máa gbé mi bẹ́ẹ̀. Mo ní kẹ́ ẹ kọ́ ẹ̀fẹ̀ kọ́. Ẹ jẹ́ òwe yóò kọ́ dáadáa. Ó kọ́. Ẹ ṣeun. Fọ́ ṣẹ́rí ìbáàjẹ́ 200, ìbáàjẹ́ 300, ìbáàjẹ́ 400, ìbáàjẹ́ 500 èyíkéyìí. Tó bá ti ń lé 20, okòólé ní iye yẹn. Àbí? Tó bá ti jẹ́ 40, òjìlé ní iye yẹn. Òjìlé àbí òjìdín. Tó bá ti ń jẹ́ 60, ọ̀tàlé ní iye yẹn. Tó bá ti ń jẹ́ 80, ọ̀rìnlé ní iye yẹn àbí ọ̀rìndín ní yẹn. Ó yá, kí wá ní 464? Ẹgbẹ̀rún lọ́nà igbaléláàádọ́ta ló kù fún yín. Owó sì kì í síbẹ̀. Kí ni? Ọ̀tà. Ó dáa. Méjì ti lọ. Mo ti gbàgbé. Ọ̀tàlémẹ́rin. Ọ̀tá ò lé mẹ́rin, iṣẹ́ lọ́ta ni. Àwọn ọ̀tàkọ́ta. Ọ̀tàlénírínwó lé mẹ́rin. Ọ̀tàlénírínwó lé mẹ́rin. Èmi kọ́kọ́ fẹ́ fi mẹ́rin yẹn sí kí n tó fi irinwó sí tẹ́lẹ̀ ní, ṣùgbọ́n ẹ ti wá láàyè mi báyìí. Ọ̀tàléní. Ọ̀tà kì í ṣe ọ̀tá. Ọ̀tàléní. Irinwó ó lé mẹ́rin. Lé mẹ́rin 464. Ó yá.
kí ló sọ. Ṣàlàyé òwe Yorùbá yìí. Òwe Yorùbá yìí mo fi èdè Oǹdó sọ ni. Agbẹ́jọ́ ẹnu ẹnìkan dá. Àgbà òṣìkà ni. Àgbà òṣìkà ló wà nínú níbí. Mo wá fi ní sí. Agbẹ́jọ́ ẹnu ẹnìkan dá. Àgbà òṣìkà ni. Mo ti parí ẹ̀. Ẹ ti parí ẹ̀, ṣebí wọ́n parí ẹ̀ síbẹ̀. Kí n ṣàlàyé òwe Yorùbá yìí. Ìtumọ̀ òwe Yorùbá yìí ó túmọ̀ sí wípé kí a gbọ́ ẹjọ́ ẹnu méjì, àwọn méjì tí ọ̀rọ̀ bá ṣẹ̀ sí ká tó dá ẹjọ́. Tí a bá gbọ́ ẹjọ́ ẹnì kíní láì gbọ́ ti ẹnì kejì, a ò mọ nǹkan tí ẹnì kejì ní. Nítorí oníkálukú ló ń gbúrò ẹjọ́ gbéra ẹ̀. Bẹ́ẹ̀ ni. Mo ti ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ni. Jẹ́ ká fún wọn, jẹ́ ká fún wọn. Agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Ẹni tó jẹ́ pé ó gbọ́ téèyàn kan, ó dẹ̀ ti sáré dá ẹjọ́ yẹn. Ó dẹ̀ ti sọ pé kí ni ó tí gbọ́ tẹnì kejì. Nísìnyí tẹ́tí ń sọ pé ẹ sọ òkè, ẹ sọ òkè. Ṣé mọ̀ pé ẹgbẹ́jọ́ ara ti yín nìkan ẹ dá. Ìgbà tẹ́ bá wá tún wò, tẹ́ bá ti wò pé mo dẹ̀ sọ òkè yẹn o, ẹ wá sọ pé kí lẹ máa pera yín. Ó pàkàṣọ. Ẹ má jẹ́ ń sọ. Ẹ má sọ. Ó yá, ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ń káròyìn? Kì í ṣe ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ni mo bẹ̀rẹ̀ sí ní ka ìròyìn, ṣùgbọ́n mo ti bẹ̀rẹ̀ sí ní ka ìròyìn sìn á ti máa lọ bí ọdún 5 sí 6. Ilẹ̀ ti pa sí. Ọmọ ọdún 5 gan ó ti ń dálé kọ. Ó yá, ìbéèrè kélòó? Ìbéèrè eléyìí. Ìbéèrè kélòó? Mi ní ìbéèrè yẹn. Tẹ́ ẹ̀ rẹ́rìn wọ́n mọ̀ nìyẹn. Ẹ jẹ́ kí o. 496. 496. Ẹ má bínú. Torí kò sí 6 níbí. 496. 468. Ó yá. Òwe Yorùbá kan ní pé bí ọwọ́ ẹni tó tẹ èkú idà. Tí ọwọ́ ẹni ò bá. Bí ọwọ́ ẹni kò tẹ èkú idà, a kì í béèrè ikú tó pa bàbá ẹni. Kí ni èkú idà? Bí ọwọ́ ẹni kò tẹ èkú idà. Bí ọwọ́ ẹni ò bá tẹ èkú idà, a kì í béèrè ikú tó pa bàbá ẹni. Kí ni èkú idà? Eléyìí túmọ̀ sí wípé ní ọgbọ́n tèmi. Jẹ́ kan sọ̀rọ̀. Èkú idà. Bí ọwọ́ ẹni kò tẹ èkú idà. Mo lè ṣàlàyé ẹ̀ ní wípé bí ènìyàn ò bá rí àrídájú nǹkan àbí tí kò rí òkodoro ọ̀rọ̀ nípa nǹkan, kò lè lóun fẹ́ gbégbésẹ̀ lé lórí àbí kó fẹ́ jà fún. Kí wá ní èkú idà? Èkú idà a lè ní nǹkan gbòógì, àrídájú nǹkan. Ní sùúrù, ó gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń jáde nígboro ẹnu ni. Ó yá, mò ń gbọ́ yín, ọmọ ìyá mi. Bí ọwọ́ ẹni kò tẹ èkú idà, a kì í béèrè ikú tó pa bàbá ẹni. Bá mi yọ. Sọ nǹkan kan. Bá mi yọ ẹgbà béèrè mi. Ẹ pẹ̀lẹ́. Èkú idà. Ṣẹ́rí idà. Kí ni idà? Sword. Èkú idà. Gbòǹgbò jẹ́. Ṣé ẹ mọ̀ ni?
ẹ sọ̀rọ̀ sókè ẹ mọ̀ ṣé wọ́n gbà eku idà ní eku idà dé ẹ gbà láì mi ò ní a ní bí ọwọ́ ẹni ò tó eku idà a ti sọ àwa ní kí ni eku idà kì í ṣe kẹ́ ẹ ṣàlàyé eku òwe fún mi ó yá ẹ pẹ̀lẹ́ jàre ẹ ń gbìyànjú ó kọ 1,100 owó sì kì í síbẹ̀ ìbéèrè kelo. ìbéèrè 4,405. 465 àbí. bẹ́ẹ̀ni. ó kù díẹ̀ ló yá kí ló sọ. bí òwe náà ni. bí òwe là ń lùlù kí ni. ìlú agídìgbò. ẹ̀pà gbòmí ṣé kán dáwó yẹn padà síbẹ̀. gídìgbò. ẹ jẹ́ kán dáwó yẹn padà síbẹ̀ torí lè kò sí nínú ìbéèrè mo dẹ̀ gbà bóyá kán bá mi dáwó yẹn padà. òótọ́ ni ó yẹ kán fún yín. ó yẹ kọ́. wọ́n á fún yín nǹkan. wọ́n á fún yín nǹkan. ó dà. ó yá. Yorùbá bọ̀ wọ́n ní arítẹnumọ̀ wí a fi àpáàdì bo tirẹ̀ mọ́lẹ̀. Kí ni Yorùbá ń pè ní àpáàdì? Àpáàdì kì í ṣọ̀run. Arítẹnumọ̀ wí a fi àpáàdì bo tirẹ̀ mọ́lẹ̀. Àpáàdì. Àpáàdì. Ṣé ẹ mọ̀? Ẹ jẹ́ kó ràn mí lọ́wọ́ wọn láwọn. Arítẹnumọ̀ wí a fi àpáàdì bo tirẹ̀ mọ́lẹ̀. Mo lè sọ wípé bí kí wọ́n fi nǹkan bo nǹkan mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Ok, kí ni àpáàdì? Kí ni? Mi sọ bẹ́ẹ̀. Mo ń sọ fún yín, etí mi nà. Etí mi nà. Ó yá. Bẹ́ẹ̀ ni. Ẹ pẹ̀lẹ́. Ẹ mọ àpáàdì. Àpáàdì. Kòkò tó fọ́. Ìkòkò. Tó fọ́. Ìkòkò. Àfọ́kù. Àfọ́kù. Ẹ ṣeun. Ó yá. Ìbéèrè kìlò. Ìbéèrè 475. 475. Bẹ́ẹ̀ni. Ṣẹ́rí sìn, a ní kẹ́ gbàwé lẹ́ẹ̀kan. Ó yá. Kí ni Yorùbá ń pè ní wọ́n kọ́ ní èdè òyìnbó? Ṣé òyìnbó lélẹ̀? Wọ́n kọ́ ní èdè òyìnbó. Kí ni Yorùbá ń pè ní? Mo wá fẹ́ sọ ní Yorùbá. Kí ni dòjé? Kì í ṣe nǹkan tó wà ń bẹ̀ nìyí. 475. 5. Bá mi yọ 5 yẹn. Bá mi yọ 5. Dúró, má yọ 7 yẹn, bá kọ yọ 5 yẹn nìkan. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀yin lẹ fẹ́ ṣì mí lọ́nà. Kí ni Yorùbá ń pè ní? Dòjé. Ẹ jẹ́ ń pè ní Yorùbá. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kò sí lẹ́sẹ̀ mi. Kí ni? Ẹ jẹ́ wò. 570. Oh, 575. Oh. Kí ni 575 ní Yorùbá? Ẹ̀yin lẹ jẹ́ kí gbogbo ẹ̀ lọ́mọ́ra. 4,505. Lóyá 575. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ tọwọ́ ti hand. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́. Ẹ gbà. Ẹ ṣeun. Owó ti kì í síbẹ̀ fún yín o. 1,550. Ó yá. Ìbéèrè 515. Ó dà. 515. Bẹ́ẹ̀ni. Ó yá.
Fún mi ní ọ̀rọ̀ mẹ́ta tí àkọsílẹ̀ rẹ̀ jọra ṣùgbọ́n tí wọ́n ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. Fún àpẹẹrẹ, odò. Odò, river. Ọ̀rọ̀ mẹ́ta tó ní àkọsílẹ̀ tí àkọsílẹ̀ rẹ̀ jọra. Tó jọra. Tó jẹ́ ìtumọ̀. O-D-O. O-D-O yẹn náà ni mo máa wá ọ̀rọ̀ mẹ́ta yẹn. Ìkan nínú ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ lélẹ̀. Ni river, odò. Odò ni river. Ìkejì, odó. Odó. 0. Okùn méjì. Méjì. Ọ̀dọ́. Ọ̀dọ́. Youth, ọ̀dọ́ kìí ṣe. Ẹni tí àkọsílẹ̀ rẹ̀ jọra fi sọ nípa àmì àkọsílẹ̀. Kìí ṣe àmì là ń sọ, ó yàtọ̀ sí ọ. Àkọsílẹ̀. Dúró. Ó yàtọ̀ sí ọ. Ṣùgbọ́n àkọsílẹ̀ náà lélẹ̀. Tẹ́ bá kọ ó sílẹ̀ ṣé kò yàtọ̀ sí ọ? Ó dáa. Odó. Odó, mortar. Odò ńkọ́? Odò àti odò kí ni? Ẹ ti sọ odó, ẹ ti sọ odó, àti fún yín ní odò, ó wá kù ẹyọ kan tẹ́ máa fi sí. Kó ṣàjẹ́ o. Odó. Ẹ ti sọ odó tàbí odó. Odó. Kí ni odó? Odò àti fún yín lódò, river. Ẹ ti sọ odó, remi, mortar. Ẹ ti sọ odó, dore, 0. Ó kẹyọ kan. Ẹ pẹ̀lẹ́. Odó. Kí ni odó? Kí ni odó? Mi dẹ̀ lè ní ọ̀dọ́. Ọ̀dọ́ ọ nìyẹn. Ó là ń sọ. Ẹ ti sọ odó, remi, mortar, olórúkọ. Odó, 0. A fún yín ní odò, river. Odò bẹ́ẹ̀ ni. Àwa ní kẹ́ ó kù ẹyọ kan. Bá ń parí. Ẹ má ti parẹ́, mo ṣì ń ronú sí. Kí lẹ̀ ń rò? Ẹ má ti parẹ́, ẹ jọ̀ọ́. Ẹ má bínú. Odó. Odó, mo sọ odó. Mo sọ odó. Níbo lẹ ti sọ odó? Rere, odó. Kí ni odó? Kí ni odó? Kí ni odó? Mud. Ṣẹ́rí sí ẹ̀rí bẹ́ẹ̀ sọ. Ó yá, ẹ fún ọdún. Ó dẹ̀ omi kẹgbà kẹgẹ. Ó ti kù 1,40 fún yín. Owó ṣì kì í síbi ẹ ṣì ní ìbéèrè 5. Ó sì lè lọ sókè. Ó yá. Ìbéèrè kelo? Ìbéèrè. Ẹ fẹ́ gbàwé ilé kan. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ó lé. Ó lé ní 30. 30. 530. Ó wá lé ní ẹyọ kan. Ó dín. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín 30. Ẹ dúró. Mo ti fún yín ní okòó. Tẹ́ bá sọ pé okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé 9. Nǹkan. Okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé 9. 529. Kí ni? Ẹ kà. Irinṣẹ́ àwọn wo ni? Rédò.
Igbá. Remi. Ìgbà. Dòdò. Ìgbá. Dòmí. Irinṣẹ́ àwọn wo ni? Rédò. Ìgbà. 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 Irinṣẹ́ àwọn wo ni ìgbà? Ìgbà. Ìgbà. Ṣé bí abẹ̀bẹ̀? Dúró. Ta fi ń fẹ́ra. Abẹ̀bẹ̀ ta fi ń fẹ́ra. Ìgbà. Ìgbà. Ṣé ẹ mọ̀? Wọ́n láwọn mọ̀. Ẹ jẹ́ kó ràn mí lọ́wọ́. Ẹ ní abẹ̀bẹ̀ àbí? Mo ní ṣé bí. Ṣé bí abẹ̀bẹ̀ tí wọ́n máa fi ń fẹ́ra? Irinṣẹ́ àwọn wo ni ìgbà? Ìgbà. Wọ́n tó bá fẹ́ kí wọn. Jẹ́ kí n ràn lọ. Tó bá fẹ́ kí wọn wá ní ìgbà àárọ̀ o. Àwọn alágbẹ̀dẹ. Bá mi yọ. Bá mi yọ dànù. Ìgbà àárọ̀ mo tún sọ wọ́n ṣe ń kí wọn. Ẹ sọ sókè àwọn wo ni? Àwọn adẹ́mu, àwọn akọ̀pẹ. Àwọn akọ̀pẹ. Wọ́n ní babaláwo tó bá jí arọ́ tí ọpọ́n Ifá bí akọ̀pẹ bá jí kò ní fi ìgbà sẹ́yìn. Bí òṣèré bá ń lọ sóde wọ́n ṣèrántí àwọn agbérin kí eré wọn fi lárinrin. Ẹ̀yin òṣèré tí ń bẹ lóde àkókò yìí mo kí yín kí n tó mẹ́rin kan mo fìgbà fún ọ̀gá ọ̀mọ̀ràn mo júbà fún gbogbo ọlá. Ọlọ́run ayé ìṣá Ọlọ́run ló mọ̀ pé ó máa wúlò. Ó dáa ṣó ti parẹ́ ó dáa ó kù mẹ́rin. Ìbéèrè ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ọ̀tá wo? Ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mẹ́fà. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé mẹ́fà jọba mi bá wọn mu. 566. Bẹ́ẹ̀ni. Tó yá kí ni? Àkókò wo ni Yorùbá ń pè ní àjìn? Àjìn. Lọ́wọ́ àárọ̀ kùtùkùtù. Fẹ́rẹ́fẹ́ bí aago 7 sí 8. Àjìn. Bí aago mélòó? Àjìn. Bí ṣé kí n dárúkọ aago? Bí aago 12 kọjá sí aago 1 sáago 2. Ẹ ṣe àrùn pọ̀. Àjìn. Tó bá ní ẹkú àjìn. Wọn kíyàn láàjìn. Kò séyàn dán. Ta ló ń kíyàn láàjìn? Táwa bá ń ṣètò níbi ọwọ́ àkókò yẹn. Àjìn. Tẹ́ bá ń ṣètò dúró. Mo ń gbádùn ọ̀rọ̀ wa yẹn. Tẹ́ bá ń ṣètò níbi ọwọ́ àjìn yẹn. Lẹ máa ń ṣètò tiyín. Wọ́n lájìn làwọn máa ń ṣètò. Ọ̀pọ̀ ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ló máa ń ṣiṣẹ́ gan-an. Mọ́jú. Àjìn yẹn mo wá ní kẹ́ sọ àsìkò tó ń jẹ́ àjìn fún wa. Ẹ mọ̀. Mo ti sọ. Ẹ tún sọ. Kódà ṣaka. A lè ní àfẹ̀mọ́jú. Àfẹ̀mọ́jú yàtọ̀ sí àjìn. Sí àjìn. Torí ẹ̀ ni mo ṣe sọ àwọn àkókò yẹn. Àkókò wo? Aago mélòó ni àjìn já sí? Láti aago 12 sí aago 1. Sí aago 1. Àsìkò yẹn kì í ṣáàjìn. Ọ̀gànjọ́ nìyẹn. Ó dáa ṣẹ́rí ní ilẹ̀ Yorùbá tó bá ti di kí ni jìn tó bá ní nǹkan jìn is distance far distance láti A dé B jìn ṣùgbọ́n tó bá jẹ́ jíjìn ní ìbú vertical distance ó máa jẹ́ tó bá lọ báyìí wọ́n ní ó jìn ọ̀nà ibi tá a ti rí ọ̀rọ̀ fún jìnnà nìyẹn torí ó jìn ọ̀nà vertical ó jìn ọ̀nà tí nǹkan bá wá lọ báyìí
ìró wọ́n ní ó jìn ilẹ̀ ibi tá a ti rí ọ̀rọ̀ fún ìjìnlẹ̀ nìyẹn deep wọ́n ní is deep ó jìn ilẹ̀ eléyìí ó jìn ọ̀nà eléyìí ó jìn ilẹ̀ ibi tá a ti rí ọ̀rọ̀ fún research ìwádìí ìjìnlẹ̀ ṣé ó yé yín tó bá sọ pé àjìn kò séèyàn tó mọ ibi tó jìn sí bóyá ó jìnnà ni o bóyá ó jinlẹ̀ ni o ìgbà yẹn ni àwọn olóyìnbó ń pè ní dead of the night kò séèyàn tó ń kíyàn láàjìn bíi aago 2 sí aago 3 kù ìṣẹ́jú 5 ó kù ìṣẹ́jú 1 ní àjìn tí èèyàn ìgbà yẹn tẹ́ bá pàdé èèyàn láàjìn ń kí kò ní kíkí. Òru wa ń kọ́ tó bá ní òru. Òru ní gbogbo láti aago 12 títí di aago 5 ìyẹn òru ní gbogbo yẹn. Ọ̀gànjọ́ láti aago 12 títí di aago 1 kù ìṣẹ́jú 1. Àjìn máa bẹ̀rẹ̀. Lẹ́yìn àjìn la máa ti máa rí àfẹ̀mọ́jú afẹ́rẹ̀ mọ ojú ara wa àtúfẹ́rẹ̀ ríra torí gbogbo ojú ló ṣókùnkùn àríra lóru tó bá ti di àfẹ̀mọ́jú là ń ríra wa tó bá ti di ìdájí ló máa tẹ̀lé tẹ máa jí àbí ìdákọ̀mu lẹ máa jí tó bá lẹ́yìn yẹn la máa rí àárọ̀ òwúrọ̀ kùtù lẹ́yìn yẹn la máa rí ìyálẹ̀ta sí láti aago 11 títí di aago 12 kù ìṣẹ́jú 1 lẹ́yìn ìyálẹ̀ta la máa rí ọ̀sán gbogbo ọ̀sán ló wá láti aago 12 títí di aago 5 kù ìṣẹ́jú 1 nítorí láàrin ọ̀sán yẹn náà a tún ní ọ̀sán gangan nígbà tó oòrùn máa mú oòrùn kàn tàrí wà nínú ọ̀sán ìyẹn ni òun ṣiṣẹ́ lóko àbí èèyàn ṣe wà níbì kan tí oòrùn yẹn bá ti lọ látàárọ̀ báyìí tó ti kan àtàrí ìyẹn ni oòrùn kan àtàrí wàá ti mọ̀ pé tó bá ti kúrò látàrí ń lọ wọ̀ nìyẹn wàá wá múra síṣẹ́ tó bá ti kúrò ní oòrùn kan àtàrí ló máa kan ìrọ̀lẹ́ láti ìgbà tí ṣọmọ rọ̀ ní soft ó ti ń rọ ilẹ̀ nítorí lọ́sàn-án gbogbo ibi ló sán kí nǹkan sán crack the sun has cracked open gbogbo èèyàn ló ṣe nítorí a ní àárọ̀ tí ojú ọjọ́ sì rọ̀ kí ni ojú ọjọ́ weather ojú ọjọ́ sì rọ̀ mo sì lè wọ agbádá tí bá ti wọ ọ̀sán màá bọ́ agbádá dànù nítorí the sun has cracked open tó bá ti di ìrọ̀lẹ́ ó ti wá ń rọ ilẹ̀ báyìí oòrùn ti ń lọ wọ̀ torí tó bá máa fi di alẹ́ gbogbo nǹkan ti padà sí bó ṣe wà àwa tún máa bọ́ sí òru a máa bọ́ sí ọ̀gànjọ́ a máa bọ́ sí àjìn a máa bọ́ sí àfẹ̀mọ́jú a máa bọ́ sí ìdájí a máa bọ́ sí òwúrọ̀ a máa bọ́ sí ìyálẹ̀ta a tún máa bọ́ sí ọ̀sán a tún máa bọ́ sí òrùn bí ó ṣe ń lọ nù ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Kí ló ṣe yín? Mo ní ó má ṣe ilẹ̀ ń jẹ́ nìyàn. Ó yá ẹyẹ o kí ni? Ìbéèrè. Ọ̀tàléníẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-lé-méje. Àbí ó dín méje. Ó dín méje. 553. Ó yá. Kí ni à ń pè ní òtítà? Òtítà. Kí ló rọ̀ mí fún? Ṣé ẹ mọ̀? Brọ́dà mi, ọ̀gá wa, ṣé ẹ mọ̀? Kí ni òtítà? Ìgbà tí mo kọ́kọ́ rí mo ní torí tó bá jẹ́ ní tí eléyìí ò bá sí láàrin ẹ̀ ń sìn bóyá ọ̀ìtà
ṣùgbọ́n kò sí kí ni ọ̀ìtà yẹn kakọ. ọ̀ìtà yẹn ní èdè ìlú tiwa àpótí ló ń pè ní ọ̀ìtà. nǹkan tí ó jẹ́ náà nìyẹn. wọ́n ní ilé làpótí jókòó sí dèjì àbí òun náà ni ọ̀tìtà òun náà ni ọ̀tà òun náà ni ọ̀ìtà làwa ń pè. mo mọ̀ pé ó kù béèrè méjì ó kẹyọ kan lẹ́yìn ilé. ìbéèrè ọ̀rìnlénírínwó ó lé márùn-ún. àbí ó dín márùn-ún. ó dín márùn-ún ẹ má bínú ọ̀rìnlénírínwó ó dín márùn-ún. 475 oya kí ni. kí ni Yorùbá ń pè ní dòjé? ẹ sọ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. dòjé. ṣe kàwé Aláwìyé ẹ dẹ̀ máa ń mi wò bóyá mo ti dàgbà. dòjé. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ pa mọ́ òwe kan lẹ́ẹ̀kan ṣe lè bá mi. èmi ò rántí má kọ nǹkan kan. ó yẹ bá mi sọ mọ́rọ̀ ẹ bá mi fi sínú ọ̀rọ̀. dòjé. wọ́n máa ń fi papọ̀ mọ́rọ̀ ẹ bá mi fi papọ̀ mọ́rọ̀ ẹ ràn mí lọ́wọ́. nígbà tí mo jí láàárọ̀ yìí dòjé. kò tí ì yé mi bẹ́ẹ̀. kí ni. kò tí ì yé mi bẹ́ẹ̀ yẹn ẹ bá mi fi mọ́rọ̀. ó dáa tí n bá lọ sí oko bàbá mi mo máa lo dòjé. dòjé irinṣẹ́ ni àbí. irinṣẹ́ lágá. irinṣẹ́ àwọn àgbẹ̀. mo ní mo lọ mo ní ti bá lọ sóko wọ́n ń béèrè pé ṣé irinṣẹ́ àwọn àgbẹ̀ rárá irinṣẹ́ àwọn. dòjé irinṣẹ́ ara àwọn irinṣẹ́ tó ń lò lóko. kí ni. dòjé. bá mi yọ. mi ti sọ dòjé báwo ló ṣe mú. a lè ní ọkọ́ a lè ní àáké. dòjé. bá mi yọ. akọ́rọ́ ṣe mọ akọ́rọ́ síkù ṣe mọ kíní tó fi ń ká kòkò. tó máa ń ní báyìí. ó máa ń ní ìga báyìí ẹ fi hàn ní Aláwìyé. ajá bíbàtà dídòjé ejò gígbìlà gíbèrè gígbàgúdá ìhàrúsá igi ìyànmúyànmú ògògò ọ̀gẹ̀dẹ̀ Ọlọ́run. ìbéèrè tó gbẹ̀yìn ó yá jẹ́ kọ́ mu. ìbéèrè. mọ 591. mo mọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. kí wàá ní ó dáa ẹ mú wèé yín 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 600 ní ẹgbẹ̀ta. igba lọ́nà mẹ́ta ní ẹgbẹ̀ta. igba lọ́nà mẹ́ta dín ní ọgọ́rùn-ún ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin 700. ẹgbẹ̀rin igba mẹ́rin 800. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún 900. ẹgbẹ̀rún igba lọ́nà márùn-ún òun ni 1000. ní báyìí. ìdí nìyẹn tí wọ́n bá fi sọ pé à ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ kí ló túmọ̀ sí. a kì í ṣáájú ẹni tó lọ́rọ̀ sọ̀rọ̀. nísìnyí mo sọ pé ẹ̀ẹ́dẹ́ à ń sọ̀rọ̀ lọ mo ní ẹ̀ẹ́dẹ́ o ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ni mo fẹ́ sọ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bóyá ẹgbẹ̀ta o ti sáré ń ṣáájú ẹ kéèyàn máa bẹ ọ̀yà kéèyàn máa ṣáájú kéèyàn máa sọ̀rọ̀ ṣáájú èèyàn. mo ní mo fẹ́ fún yín ní
ẹgbẹ̀rún ṣé mo ti sọ nǹkan tí mo fẹ́ fún yín èèyàn ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀ kéèyàn má bẹ́ẹ̀ ó yá dárúkọ oúnjẹ mẹ́ta tí a lè rí lára àgbàdo. Oúnjẹ mẹ́ta tá a lè rí lára àgbàdo tó bá sì tán àbí. tó bá yan. Àgbàdo. Tí bá dárúkọ oúnjẹ náà tó bá lọ́jọ́ mọ́ orúkọ èdè Gẹ̀ẹ́sì nǹkan. ẹ sọ ṣebí mo ní kẹ́ dárúkọ ẹ ní ẹ dẹ̀ sọ pé mi mo ní kẹ́ dárúkọ ẹ. Oúnjẹ mẹ́ta tá a lè rí lára àgbàdo. Ògì. Jẹ́ nǹkan yẹn lẹ̀ yẹn ní. Tá a lè rí lára àgbàdo. A lè fàgbàdo ṣe àgbàdo. ṣé máa yọ. Ìrọ̀ ẹ máa tí yọ. ó yẹ kẹ́ lè gbà ọ oúnjẹ mẹ́ta lára àgbàdo. Tá a lè fàgbàdo ṣe. Òun náà ni tí n bá dárúkọ ẹ orúkọ òyìnbó ni. ẹ sọ ó lè wọlé. Oúnjẹ jíjẹ tá à ń jẹ. tá à ń mu. má ti yọ fún mi. Torí èdè Gẹ̀ẹ́sì. Ó lè jẹ́ ìpanu mo ti ṣe mi ò gbìyànjú. Ó lè jẹ́ pàpà. Ó lè jẹ́ pàpà. Àgbàdo kí n dẹ̀ dárúkọ ẹlẹ́dẹ̀ Gẹ̀ẹ́sì. mo gbọ́ àwọn ohun èèyàn ṣùgbọ́n mo fún yín. Mo ní irọ́ o. ó dáa. Àgbàdo. Ògì. Bá mi yọ. Àádùn. Ẹ mọ àádùn. Mo mọ̀. Ẹ mọ ègbò. Mo mọ̀. Ègbò. Gúgúrú olóyin ó dùn mọ́ mi lẹ́nu ǹbá rówó ǹbá rà fún. Aláǹgbá sọwọ́ nù ó fi ìyókù gbá bọ́ọ̀lù. It is a goal. Adu gúgúrú mọ̀ yẹn. No doubt. Àbàrí mọ̀ yẹn. Mi ò mọ̀ àbàrí. Ó dà 20,000 díẹ̀ tó ní nǹkan. Ẹ ṣe tẹ fún mi ẹ jẹ 20,000. Ó dà a fẹ́ fún yín ní ẹ̀bùn ní ráńpẹ́. Ẹ̀yin àti àfẹ́sọ́nà yín lẹ wá eléyìí àwọn ẹ máa fún wọn ẹni máa ní ìpele ńbẹ àwọn máa ní fìlà ńbẹ ìgbà. Ẹ ṣeun. Eléyìí ẹ̀yin lẹ máa dé. Ẹ ṣeun. Sàyẹn bá mi. Mo ní ẹ ṣeun mi ò sọ ẹ ṣeun mi ò sọ mo ní ẹ ṣeun mi ì sọ mo ní ẹ ṣeun ni mo sọ. ẹ rí eléyìí ẹ máa fi kọ̀ọ̀kan ẹ ti lẹ́yọ̀ kan síbẹ̀. Adúpẹ́ eléyìí ẹ máa fi mú nǹkan jẹ́ kí n máa ń kó sínú àti eléyìí náà. Ẹ ṣeun. Ẹ máa fi mú nǹkan pọ̀ síbẹ̀ kò dáa. Àwọn abàyín nù tá a tún mi sí. Ẹ gbà ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun ẹ gbà èmi náà ní ẹ̀bùn fún yín. Báwo la ṣe máa kẹ́lẹ̀? Wọ́n ní ká mọ tí yóò. Ẹ ṣe gan ni. A tún ti ṣètò wa tán lẹ́ni o. A máa yọ 15,000 fún yín bí. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó jẹ́ kó ṣeé ṣe fún wa láti lè ṣètò yìí lẹ́nìí. Bí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ kí wà lẹ́yìn ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wà ní sáà yìí kó tó dìgbà míì ire o. Ẹ̀dẹ̀yé kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yé kò gbọ́dọ̀ lá. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sẹ́yìn bó, má ṣe sẹ́yìn bó.
ká lè jọ máa lo èdè mi ó sọ. Má sọ Ìgbò